gbàgede ibùdókọ̀ tí ó wà nílùú mọ́wódání ló gba òbítíbitì èrò lásìkò tí Zanou Germain tí gbogbo èyí mọ̀ sí àpótí ẹ̀rí tó ń kó rẹ́kọ́ọ̀dù ẹ̀ alákọ̀ọ́kọ́ jáde tó pè ní Ọlọ́run ìpè. àkàkàtà àwọn olórin ẹ̀mí ló péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí níbi tí arábìnrin pọ̀fíẹ́sì Rebecca tí gbogbo èyí mọ̀ sí ìyá ọba àti láǹfààní láti fi àdúrà ṣíde kétọ̀ wọn tó di pé ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. ẹgbẹ́ àṣìyọ́pọ̀ tí ń ṣe ẹgbẹ́ tí ọ̀gbẹ́ni Atanas Adéyẹ ti ń darí ẹ̀ ìyẹn ẹgbẹ́ àwọn pèdèpèdè lédè Yorùbá lórí afẹ́fẹ́ nípìnlẹ̀ Plateau ló sọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí àgbà òṣèré olórin ni àjọgbàjẹ́sùn tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà. lákòókò ìgbà tí ètò náà ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn alága tó péjú pésẹ̀ síbẹ̀ ni wọ́n fi ìdùnnú wọn hàn níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé èyí jẹ́ nǹkan àràmàǹdà lásìkò tí ọ̀gbẹ́ni Zanou Germain tí gbogbo èyí mọ̀ sí àpótí ẹ̀rí tó ṣe rẹ́kọ̀dù rẹ̀ sí yìí àsìkò tó lápẹ̀rẹ̀ púpọ̀ ni. ayẹyẹ náà wáyé níbi tí gbogbo èèyàn ti láǹfààní láti kópa ní ibùdókọ̀ náà tó wà ní ìlú mọ́wódání. àjọgbàjẹ́sùn láti ilẹ̀ Nàìjíríà dalẹ̀ náà ló fi dàlúbọ̀lẹ̀ ní rẹpẹtẹ eléyìí tó fi gbólóhùn ká bí èkejì tí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìpè èyí tí Ọlọ́run ọba tí ó fún. lọ́jọ́ 12 oṣù kọkànlá ọdún 2022 tàwa yìí ló ti wọnú ìtàn wípé ọ̀gbẹ́ni Zanou Germain tí gbogbo èyí mọ̀ sí àpótí ẹ̀rí tó jẹ́ òǹkọrin ẹ̀mí àti pèdèpèdè ó gbé kásẹ̀tì alákọ̀ọ́kọ́ jáde Kásùmùsùlá tí ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.